bẹ́ẹ̀ fẹ́ ra lẹ̀ níbi kébì ẹ bẹ̀rẹ̀ orúkọ wa káàkiri wọ́n sọ orí ọ̀tá jẹ́ fún yín gbogbo bí tí mo ń sọ ibi alápákó tá à ń sọ Catholic Government Church bus stop yẹn gbogbo bus stop alápákó gbogbo bus stop gbogbo ni mo ní lè pọ̀ sí mega station là ń ṣe bẹ́ẹ̀ mo ní more than 500 acres ń bẹ ládùúgbò yẹn ní àdúgbò yẹn láti bí orílẹ̀ epo mi yẹn gbogbo ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ sẹ́yìn yẹn ilẹ̀ mi kọ́fà abúlé mẹ́ta ń bẹ ká tó wá débẹ̀ náà abátìkọjá ògiri mo ní lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mo ní lẹ́gbẹ̀ẹ́ òsì tí mi ò tí tà tí mo dẹ̀ ṣe rà síbẹ̀ tó wà ń bẹ lọ́nà bẹ́ẹ̀ mo ṣe ní káàkiri bẹ́ẹ̀ ní Lábẹ́òkúta bẹ́ẹ̀ ní Ìdílé Lábẹ́òkúta mo ní Lábẹ́òkúta bẹ́ẹ̀ mo ní káàkiri. Bàbá lára ohun tó máa ń ba àwọn tó bá fẹ́ ra lẹ̀ lẹ́rù òun náà ní ìṣòro àwọn ajagunbalẹ̀. Bẹ́ẹ̀ni. Ọgbọ́n wo lẹ ń dá sí? Ṣe rí ajagunbalẹ̀ tá bá sọ̀rọ̀ ajagunbalẹ̀ ẹ mọ̀ pé ajagunbalẹ̀ tí wọ́n bá pè síbi kan kò ní lọ bẹ̀. Táwa bá nílẹ̀ ajagunbalẹ̀ tó bá wá bẹ̀ pẹ̀lú orúkọ tá a ní ẹni tó bá lòun níbẹ̀ àwa bá wa àwọn táwa bá ra tá bá talẹ̀ fún èmi àṣọ ẹni bọ̀dọ̀ àwọn tó bá ti kalẹ̀ lọ́wọ́ mi tẹ́lẹ̀ wọ́n á sọ orí èèyàn tí mo jẹ́ bá àbára lẹ̀ kò sí tó ń jẹ́ ajagunbalẹ̀ ẹni tá a bá talẹ̀ fún kò sí ẹnì kankan tó lè dì lọ́wọ́ ilẹ̀ ti wà ilẹ̀ tó máa rà tó máa sùn ní mo máa ń sọ fáwọn èèyàn kan pé ilẹ̀ tẹ́fẹ́rà kọ́ ni ló kọ́ ló ṣe pàtàkì èèyàn tó ń talẹ̀ fún yín ló ṣe pàtàkì ẹni tó ń talẹ̀ fún yín irú èèyàn wo ló jẹ́ ṣó lójú kòkòrò èèyàn ni mo bọ́mọ nílẹ̀ kan sọ̀rọ̀ níbi oṣù kan sẹ́yìn ilẹ̀ kan tí àtàfẹ́ nìkan náà ló lọ bẹ̀ ń gbẹ́lẹ̀ mọ́ ní àá ṣé kí wọ́n fọlọ́pàá mú ẹ ló fẹ́ mo ní mọ́tò tẹ́yìn ọmọ onílẹ̀ gan tẹ́ ń sáré rà rárá ṣé dídá lè wàá gbà padà lọ́wọ́ yín pé òun ti ta fún yín tipẹ́ ilẹ̀ ti pẹ́ kí ló ń wá ń bẹ̀ ń tó ta ti lọ kò yẹ kọ́kàn lọ bìmọ̀ nǹkan tó tún mí tó ti débẹ̀ yẹ kọ́kàn lọ bẹ́ẹ̀ bá mọ́tò tó rà lénìí ṣé dídá lè wàá bẹ lọ́la pé nígbà tí mo ta mọ́tò yẹn o 1 million náà ń tà nísìnyí mọ́tò ti di 5 million mo fẹ́ gbà padà àbí mo fẹ́ gbà lékún owó kò sí ní tó ń jẹ́ ní tó bá ti tà ó ti tà nìyẹn kó o rú dáadáa kó o tó tà ẹnikẹ́ni tó bá talẹ̀ fún yàn lénìí tó padà wá bá lọ́la èmi ti rí ẹni náà bí oníjìbìtì. Imagine an estate where luxury meets security, where every detail is designed for comfort and exclusivity. Welcome to Glamond Estates, the future of premium living. Our state-of-the-art gatehouse is currently under construction, setting the foundation for a secure, private, and prestigious community. Glamond Estates is strategically located at Arepo along Lagos-Ibadan Express Road to offer you a prime real estate with high investment potential. Whether you're looking to build your dream home or make a profitable investment, now is the perfect time to secure a plot or more. Don't wait until it is too late. Invest now and be part of this fast-growing community. To book a site visit with us today, please call 080-6485-3896. Thank you. Ẹ kú wájú sá orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káalẹ́ o ẹ káàárọ̀ ẹ káàsán orúkọ tèmi ni Chief Najim Mogaji tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ mi sí Mogaji ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mi sí Olúńlá oyè ní Olúńlá yẹn. Mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ọmọ Amọ́yọ̀ ni mí. A ní oko wa wà ní Ọ̀yọ́ state olówó kò sí náà pé oko wa yẹn ó wà ní ọ̀ndà ilẹ̀ Ṣáádú. Bàbá orúkọ kan náà tí a máa ń gbọ́ dára tí ẹ̀ fi sí Glamond bó torí àwọn èèyàn gan wọn fẹ́ bí wọ́n bá ti pè Mogaji ẹlẹ́mìí gan wọ́n pè Glamond so bó ni Glamond bó ló ṣe jẹ́. Iléeṣẹ́ ni Glamond
ilé-iṣẹ́ tí a ti ń talẹ̀ tá à ń kọ́lé tá à ń ralẹ̀ ni. kí ni àpèjá orúkọ yẹn? Glamour Property. sà àwọn ẹgbẹ́ lónìí gbogbo yẹn náà ni wọ́n gbìyànjú ọlá tí wọ́n gbìyànjú ọlá wọ́n ṣàfẹ́ débi tó ga dáadáa ṣùgbọ́n kí èèyàn tó di pé yóò náwó tọwọ́ rẹ̀ yóò tó tí ó nàgà tí yóò ṣe déédé ibi tó fẹ́ dé láyé yóò níbi tí ó ti bẹ̀rẹ̀ yóò níbi tí ó ti gbé ẹjá mọ̀ ìbẹ̀rẹ̀ yín o ó lè mọ́ dáa lóní owó náà rẹpẹtẹ ṣùgbọ́n kákọ̀ lérè fẹ́ bó ní ìbẹ̀rẹ̀ yín. ìbẹ̀rẹ̀ mi ni pé ní àkọ́kọ́ a lọ ilé ìwé kékeré láti bẹ̀rẹ̀ lọ kọ́ṣẹ́. orú iṣẹ́ wò sá? iṣẹ́ wẹ́dà. kájórin mọ́rin. àwọn fabricate ni engine block ni èmi ń ṣe jù àmọ́ iṣẹ́ tí mo mọ̀ nìkan kọ́ nìyẹn iṣẹ́ tá a mọ̀ pọ̀ nígbà tá a kọ́ṣẹ́ yẹn àmọ́ nígbà tí mi bẹ̀rẹ̀ iṣẹ́ machine tó ń fi yọ block yẹn òun ló ṣọwọ́ mi jù tán dẹ̀ mọ̀ mi dáadáa. nílùú wo? ní ìlú a bẹ̀rẹ̀ láti ní àkọ́kọ́ alágbóolé ní àkọ́kọ́ workshop tí máa kọ́kọ́ ní. Àkútè? alágbóolé Àkútè. nípínlẹ̀ Ògùn náà. mo rẹ́ǹtì ibẹ̀ ni nígbà tó yá mo ara lẹ̀ sí Láǹbẹ́ nígbà mo ara lẹ̀ Láǹbẹ́ mo kọ́kọ́ ra lẹ̀ sí Àṣeéṣe ní express ní ẹgbẹ́ Ìbàfò. after Ìbàfò yẹn ni mo ra lẹ̀ ti Láǹbẹ́ a ṣe workshop sí Àṣeéṣe a ṣe sí Láǹbẹ́ àwọn àfikítà rẹ́ǹtì yẹn sílẹ̀ nígbà tó wá yá ní ti Láǹbẹ́ yẹn ọjà ò lọ déédéé ń bẹ̀. ọjà à ń fabricate kò lọ déédéé ń bẹ̀. Okay, sir. ọ̀pọ̀lọpọ̀ kọ́sítọ́mà wa ọ̀nà Mòwe Ìbàfò náà wá sí àwa kó wá sí Mòwe Ìbàfò nígbà tá a débẹ̀ mo ní àwọn èèyàn kan tó ń súnmọ́ mi dáadáa ń gbà yẹn àmọ́ torí pé mo wá láti Èkó àwọn aláàlẹ́ sọ pé wọ́n kọ́ mi ní ọ̀rọ̀ ṣẹlẹ̀ àwọn máa ń bá mi sọ pé tí n bá ti délé lẹ́kọ̀ọ́ kí n máa polówó ilẹ̀ pé àwọn tó wá ra lẹ̀ ń bí àtẹ̀kọ́ náà ti ń wá tí mi náà bá sọ àwọn èèyàn pé mò ń talẹ̀ màá lè máa rí èèyàn mú wá ra lẹ̀ pẹ̀lú orúkọ tẹ̀tí ní ìdí iṣẹ́ yìí á jẹ́ kí a lè máa jọ ta dáadáa. bí ọdún mélòó sẹ́yìn sà? ó ń lọ bí 25 years báyìí. Okay. àwọn tó ń bá mi sọ̀rọ̀ nígbà yẹn ìkan ti kú nu wọ́n sì ẹnìyẹn jẹ́ Pastor Akíntúnlé bàbá Ṣèyí àwọn kọ́lé sí Àṣeéṣe nígbà yẹn ẹnì kejì ní Mr. Olúyọ̀ǹbọ̀ àwọn kọ́lé sí Mòwe. Mr. Olúyọ̀ǹbọ̀ yẹn gangan ló jẹ́ èèyàn mi nígbà tí mo ṣiṣẹ́ owó mo máa ń bá ṣe mọ́lé machine àti machine tó ń ṣe ríǹgì olùmọ̀ wa ń bá mi sọ̀rọ̀ pé kí n má ti délé kọ́mọ́ kàjẹ́ kí n bá close mi má ti délé mo lọ sùn kí n má bá àwọn ṣeré ládùúgbò kí n má jẹ́ kọ́mọ́ pé a nílẹ̀ lẹ́sprẹ́sì o tá a lè má ta nǹkan kan má ti ń polówó a lè má ta àmọ́ nígbà yẹn tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ arìnrìn àfi bẹ́ẹ̀ rí kọ́sítọ́mà. kò sí sún gbogbo àwọn tá a rí ń gbà yẹn tán jẹ́ bí aṣíwájú tán a rí pọ́n lówó ń gbà yẹn níṣẹ́ là ń rò pọ́n náà ìbùrú kan náà ń gbà tá a mọ̀ pé àsìkò tí wọ́n ní àmọ́ gbà tó yá nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa láti bí kọ́sítọ́mà àkọ́kọ́ ta kọ́kọ́ ní Mr. Olúyọ̀ǹbọ̀ yẹn ló ní kọ́sítọ́mà yẹn commission tá a gbà mẹ́ ń gbà yẹn is 40,000 naira àwa mẹ́ta la kù 40,000. wọ́n fún mi ní 10,000 náà àwọn kún mi elétò kù ní 15,000 aṣàǹbà lọ bẹ́ẹ̀ àmọ́ nǹkan kan wà tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ ìyá mi àti bàbá mi lénìí bàbá mi jẹ́ olóyè nínú ìlú wa
ìyá mi dẹ̀ jẹ́ onísùúrù. Ìyá mi máa ń kìlọ̀ fún mi pé gbogbo nǹkan tá a fẹ́ ṣe kí n jẹ́ kí orúkọ jẹ́ àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni bàbá mi náà, táwọn ìwádìí pé bàbá mi burú, èmi máa sọ wọn pé bàbá mi ò burú. Bàbá mi kọ̀wọ̀ sí mi. Tí bàbá mi ò ní parọ́ rárá, bó ṣe kó mọ́ kò ní pa. Ǹjẹ́ bá ní bàbá mi ṣe, tó bá ṣe á lòun ṣe. Bàbá mi kò nífẹ̀ẹ́ sẹ́ni tó bá ń parọ́ rárá. Tọ́mọ ẹ bá parọ́ kò sí tí ó lè náwó fún. Ìyẹn là ń bá lọ. Nígbà tó wá yá, àwọn méjì tá kọ́kọ́ tá a jọ ń ṣiṣẹ́ yẹn tèmi sí kẹta, àwọn ti pẹ́ jù mí lọ lórí iṣẹ́ yẹn nídìí iṣẹ́ yẹn. Ẹni àkọ́kọ́ ní kọ́sítọ́mà kan, wọ́n pe kọ́sítọ́mà ní pásítọ̀ Àìná. Nígbà tí pásítọ̀ Àìná yẹn dé, ó gbé kọ́sítọ́mà yẹn kúrò láàrin wa, ó lọ dá talẹ̀ fún, ó lọ gba ọ́fíìsì, ó kúrò lọ́dọ̀ wa torí mo níbi tá àwa mẹ́tẹ̀ẹ̀ta ń lò. Ẹni kejì òun náà ní kọ́sítọ́mà ẹlẹ́stéètì lẹ́yìn, torí mi àtẹnì kejì yẹn jọ dáwó ra òpẹ́, owó iṣẹ́ kan la fi ra òpẹ́ nígbà yẹn. káàbí. Káà. Òun náà bó ṣe rí kọ́sítọ́mà yẹn kò jẹ́ kí n gbọ́ mọ́, òun náà kúrò lọ́dọ̀ wa, òun náà gbé kọ́sítọ́mà ìgbà mọ̀ wí lọ, wọ́n lọ talẹ̀ fún wá kémi nìkan. Gbàtó kémi nìkan, èmi dẹ̀ ní èmi ò kí ń sọ̀rọ̀ ìtinú. Ẹni tó gba ọ́fíìsì bíi plọ́ọ̀tì kẹta sọ́dọ̀ wa ló gba ọ́fíìsì fún sí ní ìyẹn bàbá ṣe. Màá tún lọ́dọ̀ ẹ̀ máa lọ ṣeré. Àwọn ẹni tí ń bá mi sọ̀rọ̀ ládùúgbò ń gbà pé kò yẹ kí n débẹ̀ mi ní kí ló dé máa ń tọ́ta mi. Wọ́n ra old model Pathfinder ń gbà yẹn. Màá lọ bẹ̀ gba mọ́tò ẹ̀ lọ́bẹ̀ ìgbà táwọn mọ́tò mi kírètì ọtí ni máa gbà lọ́wọ́ yìnyín ní gbẹ́yọ. Bàbá yẹn ṣọ́ yẹrẹ pẹ̀lú mi. Ó rọ̀ ọtí fún mi, àṣà ṣèbájú náà bá kúrò. Mo wá ń bọ́ lọ́nà sọ pé àsìkò tèmi náà lẹ́kọ̀ọ́ dé. Àgbà tó dé, tọ̀dọ̀ mi dé léraléra ni. Orí ẹ̀ la wà di ọjọ́ ìní. Ta fi ṣe nǹkan oríṣiríṣi tọ́lọ́run fi gbàdúrà wa níwọ̀nba. Iṣẹ́ wẹ́dà ń kọ́ tó jẹ́ iṣẹ́ àárọ̀ ọjọ́. Nígbà tí gbogbo kinní yẹn ti ń lọ, workshop mi tó wà láṣẹṣe yẹn, ó sì wà ń bẹ̀ dọ́jọ́ ìní. Àbúrò mi òun ni mo fi bẹ́ẹ̀ lẹ̀ fún, tó dẹ̀ ń lo bẹ̀dẹ̀ ni, tó dẹ̀ ń ṣe dáadáa. Kì í ṣe pé mò ń gbowó ń bẹ̀ o. Iṣẹ́ yẹn náà ló ń ṣe àbí wọ́n ti ṣe? Iṣẹ́ yẹn náà ló sì ń ṣe dọ̀la. Àmọ́ ọmọ ìgbàkigbà tí ń bá rí nínú mi ń dùn sí, torí ó ń tún bẹ̀ ṣe, ó dẹ̀ ṣọmọlúàbí pẹ̀lú ẹ̀. Òun náà dẹ̀ ni máa ń bá sọ̀rọ̀ pé bí mo ṣe lè lo bí torúkọ ò bàjẹ́, òun náà try lò ó torúkọ ẹ̀ má bàjẹ́. Mo dẹ̀ rí pé níwọ̀nba ó try torí àwọn èèyàn ò mẹ́jọ ìwà bá mi rí. Nígbà tí mi kúrò ń bí, tí n bá lọ bí dáadáa, gbèsè oníjó dúró ń bí o. Òun náà dẹ̀ ní ọ́fíìsì wa pẹ̀lú ibi tó wà ò jìnnà síra wọn. Tó bá ń wà tí ò dá wọn mọ̀ wá bá mi, mi ò gbọ́ kó lọ́jọ́ lọ́dọ̀ ọlọ́pàá ni. Kò pè mí pé wọ́n mú òun bọ̀dá wá bèèrè mi ò gbọ́ rí. Mi tẹ̀rí kọ́sọ̀mù tó wá fẹjọ́ ẹ̀sùn. That's me òun ṣe dáadáa nìyẹn. Bàbá ohun tí à ń gbọ́n sí nípa ní kò sílẹ̀ mọ́ àtúntà dáná ó ṣé iṣẹ́ ẹ̀ sì ń ṣe náà bó tilẹ̀ ṣe ń ṣe ọ̀nà olè ńgbà tẹ̀fín rílẹ̀ tí ń tàwa ẹ̀. Èmi nílẹ̀ tó pọ̀ káàkiri. Ó sì wà rẹpẹtẹ. Ibikíbi tẹ́ ẹ bá fẹ́ sí. Mo nílẹ̀ lájà, mo ní lẹ́pẹ̀, mo ní lẹ́kì, mo ní ṣìmáwá. Ṣìmáwá mo wà nínú àwọn tó la ṣìmáwá lójú. Ẹ bá dé ṣìmáwá, mo ní bus stop mi, mo gàdí bus stop ṣùgbọ́n ṣìmáwá dé ni. Tàbá kò ń ṣìmáwá, tàbá lọ sọ́nà olùkọ́sí àbíbá o. No, ní ṣìmáwá bus stop mo gan.
ẹ máa lọ sọ́dọ̀ ọ̀nàdọ̀ adùn gbogbo ilẹ̀ adùn yẹn ọ̀pọ̀lọpọ̀ adùn yẹn mo ta gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ fún wọn àbí. bẹ́ẹ̀ ni Wow. hòtẹ́ẹ̀lì tí adùn ń lò yẹn Glamond Hotel tẹ́lẹ̀ kí n tó tà fún tó fẹ́ súnmọ́ police station. after police station hòtẹ́ẹ̀lì wà lápọ̀ ọ̀tún báyìí bẹ́ẹ̀ ni. èmi gbogbo bẹ̀yẹn mú lábẹ́ lójú náà gbó níbẹ̀ tẹ́lẹ̀ a ti tún ṣe olú ẹ̀ distribution sí Alápákó ń sìn nígbà tó ń jẹ́ Alápákó after Ògèrè Alápákó bus stop ilẹ̀ tí mo ti fowó mi rà ń bẹ̀ ẹ́ sí is more than 500 acres tí mo dẹ̀ sí ta one plot ń bẹ̀ mo ń ṣe lè pọ́n síbẹ̀ mega station ni báyìí báyìí lọ́wọ́ wọ́n ṣe close ń bẹ̀ ní sísìn bá a ṣe ń sọ̀rọ̀ yìí mega station ni mo ń ṣe ń bẹ̀ lọ́wọ́ ń sin lé epo torí bí kíbi tí mo bá ti lọ tí mo bá ti rìn rálẹ̀ tó pọ̀ màá ṣe factory ńlá síbẹ̀ ẹnikẹ́ni tó bá wá bẹ̀ á rí i pé eléyìí mọ ohun tó ń ṣe bó fẹ́ ra lẹ̀ 10 billion wà á rí i pé ntẹ́ni gbélẹ̀ ju owó tó fẹ́ ra ìfẹ́ lẹ̀ kó wá lọ. ìwọ̀gbọ̀n inú àdùn pẹ̀lú confidence tó bá fi fún wa lówó a ní gbogbo tá a bá ń ṣe orúkọ ló ṣe pàtàkì jù ntí ò ní ṣiṣẹ́ àwa ò ní bá wọn lọ́wọ́ sí irọ́ tó dẹ̀ máa já lọ́la àwa ò ní ṣe bẹ́ẹ̀ fẹ́ ra lẹ̀ níbikíbi ẹ bẹ̀rẹ̀ orúkọ wa káàkiri wọ́n sọ orí ìrìnàjẹ́ fún wa fún yín gbogbo bí tí mò ń sọ ibi Alápákó tá à ń sọ Catholic Government Church bus stop yẹn gbogbo bus stop Alápákó gbogbo bus stop gbogbo ni mo ní lè kó sí mega station là ń ṣe bẹ́ẹ̀ mo ní more than 500 acres ń bẹ ládùúgbò yẹn. ní àdúgbò yẹn láti bí ní àti bí orílẹ̀ epo mi yẹn gbogbo ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ sẹ́yìn yẹn ilẹ̀ mi kọ́fà abúlé mẹ́ta ń bẹ ká tó wá débẹ̀ náà abátìkọjá Ògèrè mo ní lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mo ní lẹ́gbẹ̀ẹ́ òsì tí mi ò tí tà tí mo dẹ̀ ṣe rà síbẹ̀ tó wà ń bẹ lẹ́yìn bẹ́ẹ̀ mo ṣe ní káàkiri bẹ́ẹ̀ ní Lábẹ́òkúta bẹ́ẹ̀ ní Ìdílẹ̀ Lábẹ́òkúta mo ní Lábẹ́òkúta bẹ́ẹ̀ mo ní káàkiri. bàbá lára ohun tó máa ń ba àwọn tó bá fẹ́ ra lẹ̀ lẹ́rù òun náà ní ìṣòro àwọn ajagunbalẹ̀ bẹ́ẹ̀ ni ọgbọ́n ò lè ń dá sí. ṣe rí ajagunbalẹ̀ tá a bá ń sọ̀rọ̀ ajagunbalẹ̀ ẹ máa fọ́ ajagunbalẹ̀ tí wọ́n bá pè síbi kan kò ní lọ bẹ̀. táwa bá nílẹ̀ ajagunbalẹ̀ tó bá wá bẹ̀ pẹ̀lú orúkọ tá a ní ẹni tó bá lòun níbẹ̀ àwa bá wa àwọn táwa bá ra tá a bá talẹ̀ fún èmi àṣọ ẹni bọ̀dọ̀ àwọn tó bá ti talẹ̀ lọ́wọ́ mi tẹ́lẹ̀ wọ́n á sọ orí èèyàn tí mo jẹ́ bá a bá ra lẹ̀ kò sí tó ń jẹ́ ajagunbalẹ̀ ẹni tá a bá talẹ̀ fún kò sí ẹnìkan kan tó lè dì lọ́wọ́ ilẹ̀ ti wá ilẹ̀ tó máa rà tó máa sùn ní mo máa ń sọ fáwọn èèyàn kan pé ilẹ̀ tẹ́fẹ́ rà kọ́ ni ló kọ́ ló ṣe pàtàkì èèyàn tó ń talẹ̀ fún yín ló ṣe pàtàkì ẹni tó ń talẹ̀ fún yín irú èèyàn wo ló jẹ́ ṣó lójú kòkòrò èèyàn ni mo bọ́mọ nílẹ̀ kan sọ̀rọ̀ níbi oṣù kan sẹ́yìn ilẹ̀ kan tí àtàfẹ́ nìkan náà ló lọ bẹ̀ ń gbẹ́lẹ̀ mọ́ ní àá ṣé kí wọ́n fọlọ́pàá mú ẹ ló fẹ́ mo ní mọ́tò tẹ́yìn ọmọ onílẹ̀ gan tẹ́ ń sáré rà lára ṣé dídá lè wàá gbà padà lọ́wọ́ yín pé òun ti ta fún yín tipẹ́ ilẹ̀ ti pẹ́ kí ló ń wá ń bẹ̀ ń tó ta ti lọ kò yẹ kọ́kàn lọ bìmọ̀ nǹkan tó tún mí tó ti débẹ̀ lọ kọ́kàn lọ bẹ́ẹ̀ bá mọ́tò tó rà lénìí ṣé dídá lè wàá bẹ́ẹ̀ lọ́la pé nígbà tí mo ta mọ́tò yẹn o 1 million náà ń tà nísìnyí mọ́tò ti di 5 million mo fẹ́ gbà padà àbí mo fẹ́ gbà lékún owó kò sí ní tó ń jẹ́ ní tó bá ti tà ó ti tà nìyẹn kó o rú dáadáa kó o tó tà ẹnikẹ́ni tó bá talẹ̀ fún yàn lénìí tó padà wá bá lọ́la èmi ti rí ẹni náà bí oníjìbìtì èmi ò kì í gbà bẹ́ẹ̀ ọmọ nílẹ̀ mi a máa wò pé àbáyẹ burú lágbájá bá sọ̀rọ̀ ó padà fowó kún tàmàdù ó sì jẹ́ ti yín nìkan lẹ́ máa lẹ́ẹ̀lẹ́ fowó kún máa ní mi ò lè fowó kún torí etílẹ̀ tó nígbà ẹni mo rà àwọn tí mi dẹ̀ talẹ̀ fún ẹ gbọ́dọ̀ lọ bá wọn ẹ ní nǹkan kan pẹ̀lú wọn èmi mo ra rẹ̀ lọ́wọ́ yín ní eré àyẹn ni. bàbá nígbà tẹ bẹ̀rẹ̀ àmúṣòwò ilẹ̀ lẹ́fi bẹ̀rẹ̀
báwo ni hospitality ti wọnú ẹ̀, à ń kọ́ hotel, à ń kọ́ mega station, báwo ló ṣe wọnú ẹ̀? bó ṣe wọnú ẹ̀ ni pé ńgbà tí mo lọ ra lẹ̀ sí Ṣìmáwá, nígbà tí mo ra lẹ̀ yẹn ibi Ṣìmáwá jẹ́nu gbóngbà yẹn máa wò pé tábà kan fi lẹ̀ síbí táà ń bẹnu polówó táà máa bá wa ń bí ẹrú máa bẹ lómi. Mo wá yọ wọ́n ní kàńgbà yẹn mo wá bẹ̀rẹ̀ hòtẹ́ẹ̀lì bá a ṣe ń kọ́ hòtẹ́ẹ̀lì akọ́kọ́kọ́ security house akọ́kọ́kọ́ security house mo wá fi ń ṣe ọ́fíìsì. Gbogbo àwọn ìyá bá sọ pé Ṣìmáwá la wà, gbogbo mítì tí bá nígbà yẹn Ṣìmáwá yẹn mò ń fi sí ibi security house mo ti ń ṣe mítì. Inú àwọn èèyàn ń dùn pé ń táfẹ́ra lẹ̀ wà lórí ìjókòó ń bí ọyá ọmọ mú wọn lọ bilẹ̀ tó wà lẹ́yìn ara ń yá wọn láti sanwó. Bá a ṣe kọ́ hòtẹ́ẹ̀lì nígbà yẹn ni ìyẹn hòtẹ́ẹ̀lì tí Ṣìmáwá ń gbà yẹn. bàbá Mega station kọ́, à ń kọ́ ní epo. Ilé epo ti wà lọ́kàn mi ti pẹ́, ọ̀gá wa kan ń ṣe àwọn táǹkì ilé epo yẹn ní Ìyànà Pàjá. Gbogbo ẹni tí máa lọ ara tí mò ń sọ yẹn bí ara 1989 tábà lọ́dọ̀ ọ̀gá wa yẹn wọ́n wà Ìyànà Pàjá bí ẹgbẹ́ amúwọ̀ ni tábà lọ bẹ̀ ńgbà yẹn mo mọ́ ní lọ́kàn pé tí máa ń wọ àwọn táǹkì àti àwọn kánópì yẹn máa ní ìjọkùnjọkùn ẹ̀mí náà máa ní ilé epo ṣá ó mọ̀ ń wà lọ́kàn mi bẹ́ẹ̀. Mo ti wá kọ́ hòtẹ́ẹ̀lì oríṣiríṣi nígbà tí mo wá ra lẹ̀ ilé mo wá ní mo fẹ́ bẹ̀rẹ̀ ilé epo méjì là ń ṣe ń bẹ̀ níbi ilẹ̀ yẹn à ń ṣe kan sẹ́gbẹ̀ẹ́ bí àṣegbè kan sẹ́gbẹ̀ẹ́ kejì. Mo wá ní òkè ń tá a máa ṣe ni pé mo fẹ́ bẹ̀rẹ̀ sí kọ́ ilé epo, òun ló fà tá a fi bẹ̀rẹ̀ ilé epo ńgbà yẹn. Mo ti ní lọ́kàn láti 1989 àmọ́ gbogbo ilẹ̀ tí mò ń rà tẹ́lẹ̀ kò bọ́ sí ibi tí mo lè fi ṣe ilé epo àtọ́ pé mo nígbàgbọ́ pé kò tí tásìkò ńgbà yẹn àmọ́ tó tásìkò ń la fi bẹ̀rẹ̀. bàbá lórí ọ̀rọ̀ ilẹ̀ ọmọ àgbègbè nìkan ní court judgment ẹ ti ra kan rẹpẹtẹ ẹ ti ta fáwọn èèyàn àwọn fámìlì kan tó wá dìde wọn làwọn lọ kóòtù wọn ní àwọn ti gba judgment irú yẹn bó lè ṣe máa yanjú ẹ tó bá ṣẹlẹ̀. Mo máa ń sọ fẹ́ nìkan mo máa ń sọ fáwọn èèyàn mo sọ àṣìṣe mítì kan ní ọjọ́ last week Saturday mo wà lẹ́kọ̀ọ́ mi ò wá sílé ní last week. Mo ní kò sí eke tí ìrànlẹ̀ rẹ̀ tó yàn short orúkọ èèyàn ló ṣe pàtàkì. ó dáàbò bò. Mo ti ra lẹ̀ rí wọ́n gbé wa lọ kóòtù bẹ́ẹ̀ lọ́yà àwọn olóògbé wa lọ kóòtù náà láwọn bàbá lọ́la wá ti dé kóòtù bá lọ́yà àwọn sọ̀rọ̀ jẹ́ ká jókòó mẹ́tẹ̀ kò sí táwọn náà wá ju owó lọ tá a bá ti sẹ́tù wọn a máa dálẹ̀ títà dúró lọ́wọ́ ẹ̀ kílẹ̀ yẹn fi lówó lórí díẹ̀ ká lè recover owó tí a bá sẹ́tù wọn. Tá bá gbé mi lọ kóòtù ní tèmi ń ṣe jù ni pé a máa jọ jókòó a máa jọ sọ̀rọ̀ àwọn tó talẹ̀ fún mi àtàwọn tó ń ṣẹ̀tún dé máa pè wọ́n papọ̀ nínú ọ̀rọ̀ táwọn méjèèjì bá ń sọ máa mẹni tó ń parọ́ àti tó ń sòdodo mẹni tó ń sòdodo. Àwọn tó talẹ̀ fún mi tá bá láwọn fẹ́ bá àwọn tó gbà lọ kóòtù jókòó papọ̀ ti pé rọ́wà ń bẹ́ẹ̀ nìyẹn o alátiṣe ní màá ti ṣe ara ẹ̀ máa lọ wá máa ṣe báwọn yẹn tí máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Àmọ́ tó máa lédè àti bá wọn jókòó papọ̀ tí n bá gbọ́ tọ̀tún tí mo gbọ́ tòsì bó bá ṣe yẹ kó lọ lè máa sọ fún àwọn méjèèjì. Àmọ́ ní tèmi mi nígbàgbọ́ ń pa gbogbo wọn tá a jọ ń sọ̀rọ̀ lẹ̀ yìí olúwa tó ń pè mí ju bàbá settlement ni wọ́n ní mọ́gàjí ó ti láti settlement ní ti mọ́gàjí ó bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ mímú kan ní ẹ̀wọ̀ mẹ́ntó ń sọ̀rọ̀ bàbá settlement ni jẹ́ ká bẹ̀rẹ̀ pé ó láti settlement èmi ń ralẹ̀ lọ́nà méjì o máa fọ́tún lówó máa fó sí lówó. tó bá ń dẹ wọn síra wọn tó ní ẹ̀rọ bá èyí ní ẹ̀rọ gbà tí ń kọ́ ẹ̀ kí n rí irú yẹn
ọgbọ́n lè máa ń dá sí yẹn. irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ tá a máa ṣe lẹ́ẹ̀kan òun lè ṣe lẹ́ẹ̀kejì tọ́lẹ̀ tó fẹ́ tì wá àwọn questions tá a máa béèrè lọ́wọ́ ẹ̀ kò ní lè dáhùn tó dẹ̀ mọ̀ kí mo máa ń parọ́ lẹ̀. táwọn èèyàn máa fi bẹ̀rù wọn púpọ̀ jù wọ́n gbàgbọ́ pé àwọn tí ń bá ń ṣe irúṣẹ́ ilẹ̀ báyìí wọ́n máa ń lóògùn gan. pápá jùlọ kó tó wá sí dérúbi tẹ̀ sí dé kẹ́ ẹ sí lásìlà. ẹlòmíì ni máa sá fún ẹgbẹ́ ti di wọ́n mọ̀lẹ̀ ìyẹn àkọ́kọ́. ẹ̀rí kejì báwo lẹ ti ń rí iṣẹ́ ilẹ̀ tẹ̀ ń ṣe tẹ̀ fi ń dà pọ̀ mọ́ iṣẹ́ hospitality iṣẹ́ ilé ìtura tí ìkan sì ti kan lọ́wọ́. ìbéèrè àkọ́kọ́ wọ́n ní ìwà ọmọ ní mọ́mọ́ ṣògùn kígbẹ́. n téèyàn bá ṣe ló máa gbà èmi ò nígbàgbọ́ pé ìyà kan wà lọ́run mi ò nígbàgbọ́ ẹ̀rí láyé mi gbogbo ń ta bá ṣe la máa gbà ká tó lọ. mo fẹ́ kẹ́ tún àrùbẹ̀sẹ̀ ẹni pé ẹ̀ nígbàgbọ́ pé ìjìyà mi wà ìyà kan wà lọ́run mi ò bá ń sọ lẹ́gbẹ̀ẹ́ mi mo lè máa gbé. ṣé kò sí náà ni kò sí náà lọ́run. mi ò gbàgbọ́ bẹ́ẹ̀ ó lè wà wọn níbi tí a máa rìn dé ní mọ̀mọ́ èrò ọkàn tèmi mi ò nígbàgbọ́ bí n bá sọ létí mi bá tiẹ̀ jiyàn bí tó ń mọ̀ dé ló sọ dé yẹn ó lè rí tèmi ò rí èmi ò nígbàgbọ́ olórin kan lóhùn ológun àmọ́ òun ní mọ́ bá tèmi jẹ́ nítorí bá ti ṣe ló máa gbà kò sóògùn ẹ̀ mi ò ní lọlé babaláwo ẹ bá ń ṣe nǹkan bá fẹ́ ni mi ò bá tèmi jẹ́ mo nígbàgbọ́ kan ní bá tèmi jẹ́ ẹlò ọ̀rẹ́ mi kan ní ọgbẹ́ mi ti láyà ju ìwọ ló rédíò àti lọlé babaláwo ó lọlé àfá ó lọlé wòlíì kí ló gbójúlé gangan mo ní mo gbójú lọ́nà àti iṣẹ́ àwọn òbí mi ìyá mi jẹ́ nítorí pé tí gbogbo obìnrin bá rí bẹ́ẹ̀ ayé ìyá dájú nígbà táwa wà kéékèèké téèyàn bá bú ìyá mi tó bú ìyá mi títí ìyá mi ò ní sọ̀rọ̀ tí má bá lọ tó ní ọmọ tó ń bú ìyá lójú ẹ̀ mọ̀mọ́ ṣe gbọ́ gbogbo náà tó lẹ́tẹ̀ kan ní ìwà àgbò ìyá gbogbo tó sọ yẹn mú kú lára mi tó wà mí mú kú bẹ́ẹ̀ n tó ń sọ yẹn yá mú kú lára mi ìwọ ọ̀dẹ̀ burúkú yìí agọ̀níọ́ n tó ń sọ yẹn tó rí lára mi báyìí ó ti sọ tí ó sọ jú máa lọ tiẹ̀ mo nígbàgbọ́ pé wọn yóò ṣe bí odò ní bá mi èmi náà dẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ tèmi náà lẹ̀ fáwọn ọmọ mi mo nígbàgbọ́ pé kò sí aburú kan tẹ́nìkan lè ṣe tó lè bá mi amóye tíṣẹ́ tá à ń ṣe amóye ogun ló wà ń bẹ́ o gbogbo wọn tó gbógun against mi tán gbógun tán takò mí gbogbo wọn pátá ló ń kábàámọ̀ torí mi ò ní bá ń ṣe bàjẹ́ bínú mi dẹ̀ ṣe rí mi mọ́ ni ní tí ìbá ní gbà ní tó bá ń dùn mí máa sọ tẹ́yìn bá bọ́ sẹ́yìn tí wọ́n ń ṣe kúrẹ́kúrẹ́ kan ó rẹ́ra mú máa fi gbé bẹ́ẹ̀ ṣe rí ni mi ò ń lọlé babaláwo mi ò ń lọlé àfà mi ò ń lọlé wòlíì mi ò dẹ̀ kí ń kírun mi ò dẹ̀ ń lọ chọ́ọ̀chì àmọ́ gbogbo ẹ̀tọ́ tó yẹ kí n ṣe níwọ̀n bátágbára mi gbé ni màá ṣe mo dẹ̀ ń gbàdúrà dáadáa nínú ilé mi máa fẹ́ kírun nínú ilé mi kì í ṣe kí n darapọ̀ mọ́ kí n gbogbo àbá jíǹdàjí kí n mú tẹ̀sùbí ìdánilkan ló gbé mú fa tẹ̀sùbí náà onígbàgbọ́ ẹ̀ àmọ́ ẹ̀ dáadáa ìbéèrè àkọ́kọ́ ni ìkejì wọ́n nígbà lẹ́yìn pa hospitality or properties pẹ̀lú sẹ́tẹ̀ǹsì tẹ́ gbé lọ́wọ́ tó sọ yé di olókìkí báwo lẹ sí wá papọ̀ mọ́ ilé tí ẹ rò pé ẹ fi ń rí owó tó jẹ́ iṣẹ́ ilé ìtura. ṣe rí aláwọn nǹkan mẹ́rin yàtọ̀ fún ilé ìtura ó kàn jẹ́ nǹkan táwọn èèyàn rí ni
aláwọn kan tó fún wa lówó ju ilé ìtura lọ ó pọ̀ rẹpẹtẹ. Ilé ìtura pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀, ilé ìtura àwọn èèyàn ló wà ń bẹ, èmi kọ́. Irú bí táwa ẹ̀ ń sin Multicoque Hotel àwọn ń lọ ní mi ò máa ń pa àkáǹtì kankan ń bẹ, àmọ́ ìyàwó mi ló wà ń bẹ tó dẹ̀ tó lódodo èèyàn tí mo nígbàgbọ́ lórí ẹ̀ dáadáa. Wọ́n ṣe gbogbo nǹkan bó ṣe yẹ kán ṣe nínú ọ̀bá. Ẹnìkan ò lè dúró lọ́nà méjì o, kò possible. Ní tó jẹ́ṣẹ́ tèmi ni à ń ralẹ̀, à ń talẹ̀. Ní tèmi mọ̀ ń pa ẹ̀ dájúdájú ṣe máa ń bá wọn kọ́ dáadáa. tó láwọn tó wá ń lo òyìnbó àwọn èyí tí wọ́n lè fọkàn Ẹ bá dọ́fíìsì wa a ní ọ́fíìsì fún lọ́yà lọ́tọ̀, a ní ọ́fíìsì fún sọ́ọ̀fíọ̀ lọ́tọ̀, a ní ọ́fíìsì fún àwọn ẹnjìníà lọ́tọ̀, a nínú àwọn tó wà ń bí tí mo fẹ́ dárúkọ wọn wọ́n ti wá sọ́fíìsì wa tán rí bó ṣe rí. Oníkálùkù ní dìpátmẹ́ǹtì tiẹ̀. Tá a bá kalẹ̀ tá a rà fún yín tán sọ́fíọ̀ ló máa lọ yọlẹ̀. After surveyor àti tẹ́ẹ̀kì máa bẹ̀rẹ̀ iṣẹ́. Drawing tẹ̀bá fẹ́ wọ́n forí sí drawing wọn. After drawing ọ̀dọ̀ ọwọ́ engineer wọ́n ṣe gbogbo ń tẹ́ fẹ́ fún yín. Kì í ṣe dandan kí mi gangan wà ń bẹ̀. Ntí mi tó ní dandan rí mi fún jù ní afẹ́ ralẹ̀. Àmọ́ wo department tó kù ó wà ní ọ́fíìsì company là ń ní ibi tá à ń sọ̀rọ̀ pa ẹ̀. Iléeṣẹ́ wa tẹ̀bá wà bẹ̀rẹ̀ lè sọ bó ṣe rí. Bàbá gẹ́gẹ́ bí àwọn kan tí ẹ gbé dání àwọn tó ń tata tí wọ́n ń tepo nínú ọjà wọ́n máa rí àdójúkọ tó pọ̀ ká tó wá sọ pé irú nǹkan tẹ̀yìn gbé dání irú àwọn àdójúkọ rẹ̀ ti dojúkọ nídìí iṣẹ́ yìí. A ní lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn ọmọ oníta ara rẹ̀ lọ́wọ́ wọn gbọ́n. wọ́n ti gbowó ọ̀rẹ́lì tẹ́lẹ̀. Ìṣòro máa ń wà níbẹ̀. Táwa dẹ̀ gbọ́dọ̀ yanjú ìṣòro yẹn, táwa gbọ́dọ̀ jẹ́ kó kun ẹni táwa talẹ̀ fún. Ìṣòro àkọ́kọ́ ni ìṣòro àwọn òṣìṣẹ́ tó ń bá wa gangan ṣiṣẹ́ ń kọ́. Àwọn kan wọ́n fẹ́ ní tọ́gà ní léni ẹni mẹ́rẹ̀ tí ń wá léni tó ṣe jù rẹ̀ lọ kódàlẹ̀ ọ̀gẹ́ àtìlẹ́yìn tàà fún mọ́tò tàà gbáyé lọ́wọ́ tàà fún mọ́tò léni báyìí tó dẹ̀ lọ ń gbìmọ̀ pọ̀ pé ìlú àwọn tó talẹ̀ fún wa ẹ lọ ṣe báyìí lórí ilẹ̀ ẹ lè lọ gbà lọ́wọ́ ọ̀gá fún wọn tẹ̀bá ti iye báyìí fẹ́ gbà nínú ẹ̀ sẹ́túmẹ́ǹtì yóò sẹ́tù ká ṣe bí ẹ̀tù lára àwọn tó ń bá yẹn ṣiṣẹ́ nínú àwọn tó ń bá wa ṣiṣẹ́. A rí náà tó tán gbìmọ̀ pọ̀ ẹ jẹ́ ká jọ́gá ìbọ́ tàbájábọ́ àwa dìde ìdè ìdojúkọ pọ̀ rẹpẹtẹ. Nígbà kan ó lágbára rẹ̀ náà la gbọ́ nípa dírẹ́fà kan tó bá yẹn ṣe ń gbà yẹn. Wọ́n ti ẹ̀ pọ̀ rẹpẹtẹ dírẹ́fà àtàwọn tó súnmọ́ mi bí iṣan wọn níbi iṣẹ́ tó súnmọ́ mi bí iṣan wọn. Ẹ lákùn bàbá ẹ mẹ́lẹ̀ mọ́ kí ni àjọṣepọ̀ tó mọ́ wà láàrin ẹ̀yin tí ẹ̀ ń ṣiṣẹ́ ilẹ̀ àbí abánikọ́lé bániralẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ agbófinró tàbí àwọn òṣìṣẹ́ ilé ẹjọ́ bíi adájọ́ lọ lájọṣepọ̀ kan tó lóòrìn wà láàrin. Àjọṣepọ̀ ń wà dáadáa àmọ́ àwọn agbófinró wọ́n mọ àwọn ọ̀daràn wọ́n mọ àwọn tó wá bá wọn tẹ́ pé wọ́n lè mọ́ lè sọ fún wọn mọ̀ pé lọ́sọ́ ti tọ́nu tó ń bá wá wọ́n mọ àwọn tẹ́ pé tán bá bá wọn ní ṣe lágbájá ni ní tó bá sọ ìtẹ̀lé ẹni bá rọ́ mẹ́ ó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé owó tí wá máa fún wọn lè má tó ń táwọn onírọ́ máa fún wọn àmọ́ táwọn lọ́rùn pé lágbájá ò ní parọ́ fún wa
àwọn agbófinró ń ṣiṣẹ́ o àwọn agbófinró ń ṣiṣẹ́ o wọ́n dẹ̀ mà wọ́n lóòótọ́. wọ́n mú onírọ́ wọ́n mú lóòótọ́ bẹ́ẹ̀ fowó ra agbófinró mi kò ní gbà ó mọ̀ pé lọ́lẹ́ fẹ́ wá pa olóòótọ́ ìlú máa tẹ̀lé àwọn náà máa rìtáyà ńjọ́ kan ó mọ̀ pé gbogbo táwọn bá ṣe àwọn máa gbà ó bẹ́tà kan pẹ̀lú lóòótọ́ èmi máa sọ fọ́lọ́pàá mi pé èmi ò lówó àwọn ọmọ ẹlòmíràn ní àwọn gan ò ní gbà lọ́wọ́ lọ àwọn onírọ̀ ẹni tẹ́ ìbíjọba ń fún wa lówó ẹni tẹ́ lówó ìgbọ̀n làwọn máa tẹ́lẹ̀ lówó tẹ́ máa fún wa náà làwọn máa tẹ̀lé àwọn gan ò ní ìdòwò yín àmọ̀pẹ́ ẹ̀ ní parọ́ káàkiri ẹbí orúkọ glamour káàkiri. ẹ̀dá pẹ̀lú ọ̀bìnrin láti gbà tí ẹ tí wọ́n ń bá bọ̀ náà yóò fẹ́ sí ọwọ́ kan jà mọ́ tí ó jẹ́ ìrírí tí àwa náà lè kọ́gbọ́n bẹ̀. bóyá láàrin àwọn agbófinró ni o bóyá láàrin àwọn tí ètò ìṣiṣẹ́ náà ni tí ó di pé ẹ lọ́ọ́ mú bóyá ká tó wá rí ojú ọ̀rọ̀ ẹ̀gbìn ó ti wá jẹ́yàn tí n bá lè bọ́nú eléyìí torí wọ́n gbẹ̀yàn bá ṣubú kí mi ọ̀rùn dì yóò ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóyá ilé kọ́gbọ́n kan àbí méjì ni. kò tí ì ṣẹlẹ̀ sí mi rí torí bí tí òdòdó bá ti sí ẹ̀lẹ́rẹ́ mi bẹ̀ ẹnìkan ní kíní kan ṣẹlẹ̀ kíní kan ní wọ́n ní mo sórí kò gbé mi ó kàn ká ló nínú ọlọ́run ní járí ṣòro àní rógùn ìjọba tíwọ náà bá ti rìnrìn tó yẹ kó rìn ìjọba ò ní mọ̀ ìjọba lè ránṣẹ́ pè àtòrún àtòlótọ́ ló ń lọ́dọ̀ ìjọba àmì àkàn fírèmù ọ̀rọ̀ mi wọn lọ sọ wọ́n bá lè tó ránṣẹ́ pè tán fún yín ní lẹ́tà ẹ lọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbọ́ tẹnu yín ni tẹ́ ẹ bá ti sọ tẹnu yín wọ́n á pe igun kejì wá bí ọ̀sẹ̀ kan náà fún ẹjọ́ pàdé iṣẹ́ tí wọ́n tán kọ́ ni tọ́lọ́pàá bá ń wo ẹ̀ báyìí bó bá ń parọ́ mọ̀ bó bá ń sòótọ́ mọ̀ tẹ́ bá jọ àwọn kan wà tán mọ ọ̀rọ̀ fúrèmù tán mọ parọ́ báyìí mọ́ ẹ lójú ẹ ọlọ́pàá jólóye bíyàn tí òkú mọ́ ọ̀rọ̀ fúrèmù tó ọlọ́pàá rí ìdí máa ìdí á ní lọ́lọ́pàá tẹ́ bá dẹ̀ ṣe fáìlì ṣẹ̀ lọ títí ẹ̀rí pé rọ́ọ̀lù èmi ò tí ì níṣòro kan rí ní ìfúnṣẹ́ẹ̀lì rí mi lọ prison rí tí máa dẹ̀ fi ṣẹlẹ̀ lẹ̀ mú gbàdúrà ẹ̀ lójoojúmọ́ mo fi sínú àdúrà ọlọ́run ní jẹ́ rí iṣẹ́ tí máa ṣe tó máa gbọ́n dẹ́wọ̀n kò tẹ̀ lọ́dọ̀ mi rárá. ìgbàgbé ká tó fìdí ilé múbì kan àwọn tó ń wò wá wọ́n lè fẹ́ nípa ilé iṣẹ́ tó dá báyìí bọ̀dà díẹ̀ sí wọ́n wà ìwọ̀n lálẹ́ wá wọn sí láwọn báyìí bá náà sí ni. àti nọ́mbà tó lè pè sí. a wà ní òpópónà Èkó sí Ìbàdàn tọ́fíìsì wa wà ní kìlómítà 36 Lagos Ìbàdàn express ní Ìbàfò Uncle bus stop Diamond complex ní Ìbàfò ní ọ́fíìsì wa wà. Nọ́mbà wa 080 33 11 4331 tó jẹ́ nọ́mbà àti èmi ṣáàmà gbàgbọ́ tẹ́ bá pè mí anytime tí màá gbé. mo ti kọ́ kò tẹ́ àǹsùtì nílé ìtura tó nara tán ká má parọ́ yàrá ọlọ́yẹ tó yí bóbó ó jẹ́lẹ̀.
ẹ̀yẹ àti tòkè òkun. ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbádùn. tá a bá wá fẹ́ jẹ́ ìgbádùn lásìkò tá a wà yìí a gbọ́dọ̀ wá ilé ìtura tí ìgbádùn sodo sí. níbo wá ni a ti lè rí ògidì ìgbádùn tí wọn ò bomi la. Multicol Hotel and Suites gbé gbogbo ẹ̀tàn nípa fàájì. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa yé jẹ. kájayé bí ọlọ́ba pẹ̀lú àrà kẹ́ńgẹ́ ìgbádùn tó jowó ẹ̀ lọ. Multicol Hotel and Suites ló lè gbé ẹ débẹ̀. classy rooms lọ́ọ̀jì wọn ò ṣe fi ọwọ́ rọ́dà sẹ́yìn. ẹ yà sí restaurant kẹ́ ṣe point and kill. VIP viewing center swimming pool tó mọ́ lómi. minimart wà láti ra ohunkóhun tó bá wù yín. night club àti bar wà láti gbé yín débẹ̀. kẹ̀sì dànkáyà pẹ̀lú ẹlẹ́rìndòdò tó tutù dódódó. Multicol Hotel and Suites yàwá wò ni ó kọjá àfẹnu lásán pariwo. ó wà ní number 6 ọmọsẹ́bí road Gàkànbí area Ìlọrin Kwara State 081-400-02321 tàbí 080-6724-3172. Multicol Hotel and Suites ilé ìtura tó tàwọn yọ. ó ti kọ́ ni kò jẹ́ ká lọ.